أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah àwa tọrọ gẹ́gẹ́ fún gbogbo àyọ̀sí Ọlọ́run tó ń sípò padà Ọlọ́run bá ṣàlékún àforíjì fún wọn gbogbo ẹni ẹ̀tọ́ ń bẹ lé ilé ayé ọlọ́ba àrísọ́ ẹ̀sọ́ wọn wọ́n la bẹ́ẹ̀ dákun kàánà kúnlá ẹni ẹ kọ́ ọ̀la ẹni sí rẹ̀. ìbánisọ̀rọ̀ wa yóò dá lérí àwọn ọmọ Ìlọrin olè àwọn ọmọ Ìlọrin olè bíi tíbo bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Ìlọrin tí ń fi Ìlọrin jẹun tí ń fi Ìlọrin mu tí ń fi Ìlọrin ná tí ń fi Ìlọrin lò lórí ọkọ̀ táwọn kan ti ṣiṣẹ́ lórí Ìlọrin lánàá tó wọn ò ṣiṣẹ́ kún Ìlọrin lónìí olè ni wọ́n ti wá sọ Ìlọrin di ìlú corruption wọ́n ti wá sọ Ìlọrin wọ́n ti sọ di ìlú gbájúẹ̀ wọ́n ti wá sọ Ìlọrin di ìlú tí wọ́n máa gbèyàn wá láti Ghana wá gba owó lọ́wọ́ ẹ̀ gbogbo tó ní wọn àgbà wọ́n ti wá sọ Ìlọrin di ìlú tí wọ́n máa gbèyàn wá láti Togo wá gba owó lọ́wọ́ ẹ̀ wọ́n ti wá sọ Ìlọrin di ìlú tí wọ́n máa gbèyàn wá láti Èkó wá gba owó lọ́wọ́ ẹ̀ wọ́n ti wá sọ Ìlọrin di ìlú tí wọ́n máa gbèyàn wá láti Àbújá wá gba owó lọ́wọ́ ẹ̀ bẹ́yàn bá wọn pé ẹ dákun mo mọ̀ nídìí ìrànlọ́wọ́ yín wọ́n á ní má wọ́ọ̀rì àbọ̀ pé àwọn bàbá ń lé kó tó kò ń lé àwọn bàbá tó fẹ́ pè sí wọn ò fún ọ ní ismail azami kó tó kò ń lé àwọn bàbá tó fẹ́ pè ó kọ́ láwọn bá ti ń jẹ́ sí wọn ò fún ẹni kó tó kò ń lé àmì ọ̀wá ní lẹ́yìn iṣẹ́ tó gbé wáyìí àfi ká gbé ọdún lọ́rin kí ló fẹ́ràn lé mú sí lọ́rin kí ló fẹ́ràn lé ṣe fún nílọrin tó ti dìdá ní nígbà tó ń lọ kí ló fẹ́ràn lé ṣe nílọrin kí ló fẹ́ràn lé mú sí nílọrin tó ti dì mẹ́rù nígbà tó ń travel ọlọ́run ọba wa ń sọ nínú àlùkùránì kẹrin nínú súwátù Yunus chapter 10 verses 3 báyìí a'udhu billahi minash shaitani rajim ọlọ́run lahul bushra fil hayati dunya ẹ̀yin ọmọ Ìlọrin tòní ìró ìdùnnú lẹ́gbọ́dọ̀ máa jẹ́ fún Ìlọrin níbi tẹ́ ẹ bá dé hayati dunya níbi tẹ́ ẹ bá dé wa fil akhirati àmọ́ àtúnyẹ̀ sí ìlú Ìlọrin níbi tí ó kọ yóò máa lọ àwọn Ìlọrin tàná àwọn kó ìbálọrin ilẹ̀ fi ń fi Ìlọrin jẹun lónìí àwọn Ìlọrin tàná àwọn ò fi Ìlọrin ṣèlú gbájúẹ̀ lẹ́yìn tòní wá ń fi Ìlọrin jẹun àwọn Ìlọrin tàná àwọn ò fi Ìlọrin ṣe corruption lẹ́yìn tòní lẹ́fí wá ń fi Ìlọrin jáfí ní ọmọ Ìlọrin àwọn ọmọ Ìlọrin olè àwọn wo ló lè àwọn làwọn tí ń fi Ìlọrin ṣe gbájúẹ̀ àwọn wo ló lè àwọn làwọn tí tó ti sọ Ìlọrin di ìlú corruption àwọn olólè àwọn tó ti sọ Ìlọrin di ìlú àyè kan tó ti máa gbàyàn lójú láfi ní Ìlọrin ti kásẹ̀ kan nílẹ̀ ó kù kan ọ̀kan tó kù náà ó tó lẹ̀ mọ́ o alẹ́ lòmíì tí ó gbà wá o àfàlẹ́hù sáàtì ní ọgbà ẹ̀yẹ lọ́lọ́run tẹ́ kú lọ́rin lónìí afẹ́yẹ kẹ́ẹ̀tún lọ́rin ṣe àwọn ọ̀dọ́ sì ti fẹ́ bà Ìlọrin jẹ́ pẹ̀lú irọ́ àwọn ọ̀dọ́ sì wọ́n ti fẹ́ bà Ìlọrin jẹ́ pẹ̀lú ọgbọ́n àrékèrèkè bẹ́yẹn bá wọn à ní àbọ̀ pa àwọn bàbá ńlẹ̀ àwọn báwo lẹ fẹ́ pè ńlẹ̀ wọ́n ti wá wọ́n ti wá ní mẹ́tọ̀dù tí wọ́n lò wọ́n ti wá lọ́dọ̀ kan tóun náà wà ní tí wọ́n pè òun náà máa sọ òun bí òun àgbàlagbà òun náà ní ẹ̀rọ àwọn àbá ń bọ̀ ń sọ̀rọ̀ ẹ dákun ẹni tí wọ́n gba gbogbo owó lọ́wọ́ ẹ̀ ojú wo ni wọ́n fi wo ojú Ìlọrin wọ́n ti wá sọ àwọn àfàdèyàn yẹ̀yẹ́ àwọn àfọ̀ wá ní ìmọ̀ kí ló sì fà á táwọn àfọ̀ òfin ní ìmọ̀ àwọn tí wọ́n ń fi Ìlọrin ṣe gbájú ẹ̀ ọlọ́ni lahul bushra fil hayati dunya ẹ gbọ́dọ̀ máa jẹ́ ìró dùnú fún Ìlọrin ní gbogbo àyẹ̀wò tẹ́ bá wọ́n fil akhirati àti èsì tẹ́mọ̀ àfil akhirati ọjọ́ ìgbéda jáwé nìkan kọ́ ni akíra ìwúlò fún ibi tí ọkọ̀ yẹn ń lọ la tabdila li kalimatillahi àwọn ẹni Ọlọ́run àbí ọmọ Ìlọrin tọ́jọ́ ọmọ ọkọ kò ní fẹ́ ba iṣẹ́ àwọn tàní jẹ́ torí pé àwọn ẹni Ọlọ́run tẹ̀ ń yí wọn ò ní yí ọ̀rọ̀ Ọlọ́run ọba padà ọmọ aláàlì Ìlọrin kan kò ní fẹ́ ba ọkọ̀ Ìlọrin jẹ́
kò ní fẹ́ mú iṣẹ́ táwọn tàná ṣe iṣẹ́ pátápátá tí wọ́n fi jẹ́ kí Ìlọrin lóko yìí kò ní fẹ́ jẹ́ kó bàjẹ́. nídìí eléyìí gbogbo ẹ̀yin tẹ́ ń fi Ìlọrin ṣe gbájú ẹ̀ ẹ lọ ronú kúwàdà láfi ní àwọn ọmọ Ìlọrin ó lè gbogbo ẹni tí ń fi Ìlọrin ṣe gbájú ẹ̀ ó lè ní ìtàfimọ̀ pọ́mọ Ìlọrin wà mí kan ìsìtìjábà ni ìtàfimọ̀ pọ́mọ Ìlọrin wà mí kan òun ni mòjísà kò nígbà tó bá tó sọ pọ́mọ Ìlọrin ní ẹ́ ọ gbọ́dọ̀ máa introduce ara rẹ mọ́ lọ ìwọ ló jẹ́ káwọn èèyàn máa introduce Ìlọrin mọ́ pé ọmọ ìlú òòlà fáwọn ní ọmọ Ìlọrin àfi bẹ́ẹ̀ náà àwọn ọmọ Ìlọrin ni máa ń ṣe bẹ́ẹ̀ gbogbo ibi táwọn ẹni tàná dé àwọn ni wọ́n ń gbé Ìlọrin ga Ìlọrin fi lóko lónìí kúlẹ̀ tó pẹ́ ẹ̀yìn tòní tẹ́ ẹ kó Ìlọrin tẹ́ wá lọ sílùú Olú tẹ́ wá sọ Ìlọrin dìlú gbájú ẹ̀ tẹ́ wá ń gbà yẹn wálé wọ́n á gbowó lọ́wọ́ wọn kódà fóònù ẹlòmíì tí bá tún lóun ó tún gbà látara pé wọ́n ti fi nǹkan bá wọn sọ̀rọ̀ àwọn tọ̀hún náà ò ní mọ̀mọ́ àwọn tọ̀hún wá rí àwọn àfáà ní rí ẹni yẹ̀yẹ́ wọ́n wá rí àwọn àfáà ní rí ẹni ẹ̀sín nítorí oúnjẹ táwọn kan fẹ́ jẹ wọ́n fi ń kó dọ̀tí báwọn àfáà wọn wá pa àwọn àfáà lé mọ́ láfi ní àwọn ọmọ Ìlọrin olè gbogbo ọmọ Ìlọrin tí ń fi Ìlọrin jẹun tí ò kó ìbá lọrin mọ́ tó ń pé Ìlọrin lòun fi ń jẹun olè ní tẹ́lá ti rí ẹ pariwo lè lélẹ́rí láfi ní Ìlọrin ti kásẹ̀ kan nílẹ̀ ẹ̀ fúra ọ̀kan tó kú náà o tó lẹ̀ mọ́ o alẹ́ lomi tí ó gbà wá o àfàláhùsá àti ìyàngbá ẹ̀yìn àfà tó tọ́ nílọrin lónìí Ìlọrin mọ́ ti kásẹ̀ kan nílẹ̀ ẹ̀ fúra bàbá wa chief imam nílọrin lónìí Ìlọrin mọ́ ti kásẹ̀ kan nílẹ̀ ẹ̀ fúra ọ̀kan tó kú náà o tó lẹ̀ mọ́ o alẹ́ lomi tí ó gbà wá o àfàláhùsá àti ìyàngbá àwa wí tiwa bá a ṣe ń wí nǹkan tó máa mìírí ọlọ́ni dáríkà hùwà fọ́ọ̀sìlàsì gbogbo ẹni tí ó bá ti dòdò pé ó kọ̀ Ìlọrin òun ọmọ gbéga iyì ọmọ bọ́ òun náà àgbéga ọmọ bá òun náà àmọ́ gbogbo ẹni tó bá ti ní òun rẹ̀ ó kọ̀ Ìlọrin òun rẹ̀ ńlẹ̀ pẹ̀lú gbájú ẹ̀ òun rẹ̀ ó kọ̀ Ìlọrin òun rẹ̀ ńlẹ̀ pẹ̀lú jìbìtì òun rẹ̀ ó kọ̀ Ìlọrin òun rẹ̀ ńlẹ̀ pẹ̀lú corruption Ọlọ́run náà máa ń rẹ̀ wọ́n lẹ̀ ni láfi ní gbogbo ẹni tí bá ti ń fọkọ̀ Ìlọrin tí fi ń jẹun tí ò jẹ́ ká máa fi òun náà yin Ìlọrin tí wọ́n ń fi Ìlọrin yinra rẹ̀ ò lè níwẹ̀ níbẹ̀ Ìlọrin máa ti kàṣẹ kan nílẹ̀ òkú kan ọ̀kan tó kú náà o tó lẹ̀ mọ́ o alẹ́ lomi tí ó gbà wá o àfàláhùsá àti ní ọgbà wa gbogbo ẹ̀yàn máa lọ́rin sí ẹ lọ wá ọkọ̀ Ọlọ́run tí ń jẹ́ gbogbo ibi tẹ́ ẹ bá ti wà ẹ máa fọkọ̀ Ọlọ́run ẹ máa fi dára lọ báwọn tàná ṣe fọkọ̀ Ọlọ́run bá fi dára tí Ìlọrin fi dẹni abiyì lónìí ẹ máa fọkọ̀ Ọlọ́run ẹ máa fi dára lọ báwọn tàná ṣe fọkọ̀ Ọlọ́run ọba dára tí Ìlọrin fi dẹni àpọ́nlé lónìí ẹ máa fọkọ̀ Ọlọ́run ẹ máa fi dára lọ báwọn àtẹni àná ṣe fọkọ̀ Ọlọ́run ọba ọkọ̀ Ọlọ́run tẹ́ fi dára tí Ìlọrin fi wá ga gbogbo àtẹ ẹ bá tó mú wọn wálé kẹ tó fún wọn ní tẹ́ fẹ́ ibi tẹ́ wà ẹ́ náà ni kẹ ti máa ṣe istijaba ibi tẹ́ wà ẹ́ náà ni kẹ ti máa lo istijaba tí ń jẹ́ Ìlọrin lé wọn lé ibi tẹ́ wà ẹ́ náà ni kẹ ti máa lo mùjísà Ìlọrin lé wọn lé kí ó kọ yín mọ wá tó máa kún ọkọ̀ tí Ìlọrin ti ní tẹ́lẹ̀ ẹ má máa fi Ìlọrin yẹ wọn bẹ́ẹ̀ lómi bá débì kan yóò àkọ́ àwọn èèyàn àti Ìlọrin mo ti wá kò gbà tó bá tó bá ti Ìlọrin ló ti wá iṣẹ́ ọwọ́ rẹ òun ni ó jà á mọ̀ pé ọmọ Ìlọrin ni iṣẹ́ tó gbé dání òun ni ó jà á mọ̀ pé Ìlọrin ló ti wá iṣẹ́ tó gbé dání òun ni ó jà á mọ̀ pé agboolé báyìí ló ń ṣe ẹlòmíì bẹ́ẹ̀ yóò tún á máa introduce ẹ̀ máfà tó bá ṣe lóko báyìí kódà àfà báyìí làfà mi bóun ọba ṣiṣẹ́ kó lóko bóun ló ṣe máa fi yin ara rẹ̀ wọ́n náà ṣiṣẹ́ kí ọ̀nà lóko káàkiri máa jà fún ọkọ̀ tiẹ̀ náà Ìlọrin ti kàṣẹ kan nílẹ̀ ẹ̀ fura àwọn ọba ẹjẹ́ tí wọ́n ti fẹ́ máa bókọ̀ Ìlọrin jẹ́ ọ̀kan tó kú náà o tó lẹ̀ mọ́ o alẹ́ lomi tí ó gbà wá o àfàláhùsá àti láwùlì bùṣù ẹ máa jẹ́ ìrùwò dùnú ó kọ̀ owó dùnú ni ẹ máa jẹ́ fún lọ ẹ má bókọ̀ Ìlọrin jẹ́ ó kọ̀ owó dùnú ni ẹ máa jẹ́ fún lọ ẹ má ba ọkọ̀ táwọn tàná ti
tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n kó jọ ẹ má bàjẹ́ bẹ́ẹ̀ bá bàjẹ́ àwọn ọmọ tí yín náà ti ń mọ̀ ètò ọmọ ṣẹlẹ̀ yín tó pípa tí Ìlọrin ọba ti ní ìmọ̀ èyàn ilé introduce ara ẹ̀kọ́ ọmọ Ìlọrin ní mímọ́ bí ìlú bá ti bàjẹ́ ànílé sọ pé ọmọ ìlú báyìí ní mímọ́ ọlá pé Ìlọrin dáa lọ́wọ́lọ́wọ́ báyìí ló jẹ́ ẹ máa sọ pé ọmọ Ìlọrin ni yóò ẹ bá ti lè ba àǹfààní tí ń bẹ Ìlọrin jẹ́ àwọn ọmọ yín kódà tí wọ́n bá ṣépèlé yín ẹlẹ́dàá àwọn ọmọ ṣépèlé yín nígbà tó ọmọ aráyé bá ti ń fi ojú sí ọ̀wọ̀ wọn báwọn ọmọ yín ọba ṣépèlé yín ẹlẹ́dàá àwọn ò ṣépèlé yín kí ló fà tẹ́lẹ̀dàá àwọn ò fi ṣépèlé yín nígbà táwọn èèyàn bá ń fi wọ́n sí ẹ̀yẹ pé ní ọmọ ẹ̀yà àwọn ọmọ Ìlọrin ẹ̀yà àti ẹ̀pẹ̀ àwọn ọmọ rẹ̀ àbọ̀wọ̀ là ń sọ fọmọlúàbí tó bá dé inú ẹ̀ tán yóò dodidi ẹnu èyí táwa ní mọ̀ràn náà la fún yín tó bá wù yín ẹ gbọ́ tó bá wù yín ẹ̀yin mú sí wa Ìlọrin ti kàṣẹ kan nílẹ̀ ẹ̀ fún wa ọ̀kan tó kú náà o tó lẹ̀ mọ́ o àlẹ́ lómìn tí ó gbà wá o àfa láwùsá àti ní ọgbọ́n wa pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tábà náà ní pọ̀pá ẹni bá tábà kó lọ tún bẹ̀ ṣe ẹni bá tábà kó lọ tún bẹ̀ ṣe subhana rabbika wassalamu yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.